dédé àsìkò ìgbogbo olólùfẹ́ Ojútólé TV káàkiri àgbáńlá ayé. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa bá ṣe máa ń ṣe dáadáa làbá yín ilé ńkọ́ ọ̀nà ńkọ́. Èmi máa ń nígbàgbọ́ ní gbogbo ìgbà wípé dáadáa náà la máa bá ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé. Èmi àwọn yín náà ni last born yín ọ̀rẹ́ tí Àjọkẹ́ yìí ògè yìí àṣà náà ni la tún wà pẹ̀lú bàbá wa bá ṣe máa ń wà torí pé àwa la máa wá ẹ̀yin náà là ń bá lóòrèkóòrè. Bàbá wa Baba Alubarika tí wọ́n wà ní Igbódù ọ̀gá mi anítọ́ fẹ́rẹ̀ gẹ̀dẹ̀ sí Igbódù. Bàbá àwọn ọlọ́mọ bàbá ọmọ lóríire Baba Alubarika Aworawo wà nílùú Ìkòròdú ní Igbódù ibẹ̀ láwa lẹ́nu. Bàbá ẹ bá mi kí àwọn ará nílẹ̀. Ó ṣe yèyé oge ayé yẹn á dá o ẹni ṣìṣe o ẹ̀rí jẹ ẹ̀rí mu àárí náà àárí lò àwọn tó láyé á sílẹ̀kùn lálẹ́ o lórí aláṣẹ wa Ojútólé mọ̀lẹ́ bàbá ẹ̀ ọ̀rẹ́ bàbá ẹ̀ òyìnbó lé wa nù òkè òkè lọ́lá àwọn náà máa lọ àti gbogbo àwọn tó wù wá káàfàtà. bẹ́ẹ̀ ni bàbá ní káàfàtà wọ́n ti dé ládé nìyẹn lẹ́ni ẹ̀sìn mọ̀ pọ̀rọ̀ tó máa ń jẹ tí ń gbèsè tí ó máa ń ṣe àǹfààní fún gbogbo ìdílé àti oníkálukú là máa ń mú wa bàbá lè ní ibi tí a fẹ́ wa ọ̀rọ̀ lọ lẹ́ni òun ni nǹkan púpọ̀ tó ń ṣẹlẹ̀ sọ́pọ̀ ènìyàn máa ná tọwọ́ bọ̀ yàn lára a ní ọwọ́ ti wà lára ẹ̀ ìwà ò pé irú ọwọ́ wo ṣé wọ́n fọwọ́ lé lára ni o ṣé wọ́n nà ni o àbí èwo ló ń jẹ́ wọ́n fọwọ́ síyàn lára ọwọ́ wà lára ẹ̀. yèyí oge ọwọ́ ló ń fi sọ̀rọ̀ báyìí ọmọdé téèyàn bá bí Ọlọ́run Elédùà má jẹ́ kọ́wọ́ wà lára ẹ̀ níbi ọwọ́ wíwà lára ọmọ ní kọ́mọ kó ti dàgbà díẹ̀ kó mọ tọ̀ ọ́ lé ọmọ á wá lálàá gbogbo ẹni tẹ́rí tí ń tọ̀ lé láyé wọ́n mọ̀ ń lálàá ni wọ́n á lálàá pàmò débi táwọn ti ń tọ̀ àwọn ń tọ̀ bí wọ́n bá ti wá tọ̀ tán nílé ìwẹ̀ wọn àlá ni wọ́n ń lá ọwọ́ ní wà lára ṣé èèyàn ọba máa lálàpọ̀ ti lọ tọ̀ nílé tọ̀ kò ní tọ̀ sílé ọ̀dà ta ní gbé èèyàn lọ lé tọ̀ ọwọ́kọ́wọ́ ni ta ní jẹ́ kéèyàn ọmọ lálàkàlà bẹ́ẹ̀ ọwọ́kọ́wọ́ ni ókè níbi àlá lèèyàn ti lálàá pé òun travel sílùú òyìnbó tí ò lè kúrò nílé tí ó sì ní kúrò nílé ọwọ́ ló wà lára tọwọ́ bá wà lára èèyàn ọwọ́ ní jẹ́ kéèyàn ọmọ ṣe ẹni tó yẹ pé tíràwọ̀ rẹ̀ ò mú ọtí ní ọmọ wù ú mu ọwọ́ ló wà lára ẹ̀ àwa mutí ńjọ́ ọjọ́ ẹ̀yẹ àbí gbàtí ń bá lọ ilé àná níbi tó ti níyì tó ti ń lápọ́nlé amúgò kíní amúgò kejì ń bọ̀ bá wá mú tán àwa nílé àná òun ló ń gbà lọ àbí lọ́dọ̀ àwọn ibi tó ti níyì tí wọ́n ń kà kún pásítọ̀ tí wọ́n ń kà kún àfáà tí wọ́n ń kà kún èèyàn gidi nígbà tó bá máa débẹ̀ wọ́n á gbé sí àfún o lè nílẹ̀ ẹlẹ́ ní owó oúnjòkó níbi tó yẹ kó tọ̀ sí kò ní tọ̀ bẹ́ẹ̀ o lè ní tọ̀ ń wù lójú àná rẹ̀ ní ọmọ lọ tọ̀ síbi kíní tí ọmọ yọ kó tí ọmọ bọ́ sókòtò wọ́n wá ní ẹni afẹ́ fọmọ fún yìí ọwọ́ ń bẹ lára rẹ̀ kí ni onímọ̀ wí ọwọ́ ní jẹ́ kéèyàn ọmọ hùwàkíwà ọwọ́ ní jẹ́ kéèyàn ọmọ sọ̀rọ̀ kọ̀rọ̀ ọwọ́ ní jẹ́ kéèyàn ọmọ rìnrìn kúrìn Elédùà mọ́wọ́ bí kúrò lára wa o má mọ́wọ́ burúkú sí wa lára Ọlọ́run o ọwọ́ ẹni ọwọ́ bá wà lára ẹ̀ ó lè rànjú lẹ̀ báyìí kọ́ mọ́ rọrùn sùn òun ò ní wù sùn kó nǹkan kò ní ta fírí lójú rẹ̀ a mọ̀ wá rèrò pé ǹjẹ́ òun ò ní kú báyìí ǹjẹ́ ọlọ́pàá ò ní wá gbé òun báyìí ǹjẹ́ mọ́ ọmọ jalè nílé kejì báyìí ǹjẹ́ wàhálà ò ṣẹlẹ̀ báyìí níbi iṣẹ́ àwọn ǹjẹ́ òun ò ti kówó jẹ báyìí gbogbo àwọn nǹkan yẹn ni ọmọ rí ọwọ́ ló wà lára ẹ̀ tọ́wọ́ bá wà lára èèyàn kò ní rí oorun sùn ọwọ́ tún wà bí ọfà lára tí ó máa rìn bí kòkòrò
tọ́wọ́ bá wà lára èèyàn yóò máa gbọ̀n jìgìjìgì kí ni oní mo wí èèyàn á máa gbọ̀n jìjì wọ́n fi ṣe èèyàn á máa gbọ̀n kìkìkìjìjì gbìrìgbìrìgbì tó mú nǹkan lọ́wọ́ á máa gbọ̀n gbìrìgbìrìgbìrì ọwọ́ ló wà lára lèyìn fi ró oorun sùn tọ́wọ́ bá wà lára èèyàn lèyàn fi máa mu ọtí àti ọtí àmupara ọwọ́ ní wà lára èèyàn lèyàn fi máa sáré ọkọ̀ àsádojúdé ọwọ́ ló wà lára ìyàwó tí fi máa bú ọkọ kí ni oní mo wí. Bí ọwọ́ ló wà lára ìyàwó tó fi ń bú. Tọ́wọ́ bá wà lára obìnrin ọ̀rọ̀ tí ò dáa ní ọmọ sọ́sọ́ pẹ́ o lè ní bàbá kíni Ràṣídì yóò wúlò kíni tí ń ṣe sọ fẹ́lẹ̀ ní ọmọ bọ́ọ̀lì kejì ní ọmọ bọ́ọ̀lì kẹta ọwọ́ burúkú ló wà lára ẹ̀ wọ́n á ní obìnrin tí lágbájá fẹ́ wálé yìí ọwọ́ ń bẹ lára ẹ̀ ó lè ní ìyá ọkọ òun rùn ó lè ní bàbá ọkọ òun ń jámú kó símú ṣé obìnrin tí ń bú ìyá ọkọ bó nínú ọkọ ọmọlúàbí ó ṣe dùn sí tí èyàn bá sọ máa lé ọkùnrin ìyá tó tọ́jú rẹ̀ láti kékeré ìyá tó wú ẹ̀ dàgbà tíyàwó wá dé lọ́sàn gangan tó ní ìwọ ìyá rẹ̀ làjẹ́ tíwọ náà sì gbà bẹ́ẹ̀ ọmọ pé ọwọ́ ló wà lára kí ni mo wí. Ọwọ́ ló wà lára obìnrin yẹn. Ọwọ́ ló wà lára obìnrin náà obìnrin tí ń búyà kọ ọwọ́ ló wà lára ẹ ọgbọ́n tí lìgálí ọmọ Mùkáíbà kí ni mo wí. Kí ló sọ. Ó ní 16 ni wèrè tí ń bẹ láyé lìgálí Mùkáíbà olórin ẹ̀pẹ́ bàbá àgbà ó ní obìnrin tí ń rọ́kọ ẹ̀ fín mègídá nínú àwọn aṣiwèrè ni ẹni tó lówó tí ò fi ṣe nǹkan rí mègídá nínú àwọn aṣiwèrè ni ẹni tí ń ṣiṣẹ́ tí ò láṣeyọrí mègídá nínú àwọn aṣiwèrè ni ọwọ́ ló wà lára ẹ̀ alágbára mọ́mọ́ rẹ̀ gun ọmọ ìyá ọ̀lẹ ọlọ́mọjọ́wọ́ wà lára wa ẹni tọ́wọ́ burúkú bá ń bẹ lára rẹ̀ kì í láṣeyọrí ọ̀rọ̀ ní túbà ọ̀rọ̀ ní túṣẹ fún ẹni tọ́wọ́ rẹ̀ ọwọ́ bá wà lára ẹ̀ kò ní rí lé kọ́ ẹni ọwọ́ bá wà lára ẹ̀ ó lè mọ ta mọ́tò kò ní lákòjọ níjọ́ bá rọ rajà yọ rọ̀ wọ́n níjọ́ wọ́n bá rà lọ́wọ́ ẹ̀ yóò dọ̀pọ̀ yóò gbé kalẹ̀ ẹlẹ́ kò ní rí rà kò ní rí tà ábẹ̀ mọ lu agbolé lórí pé wọ́n wá rà ní gbàǹjo níjọ́ bá dẹ̀ ti tà fún yàn báyìí làwọn ò rí tà tọ́wọ́ bá wà lára ẹni ọ̀nà tọ́wọ́ gbà pọ̀ o ogun ìdílé máa ń fà o kí ọwọ́ wà lára ẹni. wọ́n máa ń ríràwọ̀ ó mọ̀ àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti babaláwo ọ̀kan gbogbo wa jẹ́mọ́sàlẹ́jẹ́jì ní irú kan ni wá wọ́n la fi yàtọ̀ ta lọ́wọ́ wà lára ẹ̀ pásọ̀ tí ń bọ́ ọmọ ìyá ọjọ́ sùn sọ́wọ́ wà lára àbá tí ń bọ́ ọmọ ilé géwú sùn sọ́wọ́ wà lára mọ́jà máa tanra wa tọ́wọ́ bá wà lára èèyàn ọ̀dà ń gbà wọn bàbá tó ti yẹ kí wọ́n kú àtòkú mọ́kù àmọ̀nà ọ̀run márùn lọ tó ń bọ́ ọmọ ọdún 7 tó ń bọ́ ọmọ ọdún 8 sùn tí ń ṣẹlẹ̀ lágbàńlá ayé tí gbogbo ayé ń sọ tí wọ́n ń sọ yìí ọwọ́ ló wà lára àwọn ìdí ní wọ́n ní ẹ̀fún má fún mi kí ni mo wí. Ẹ̀fún má fún mi. Èdì má dì mí. Èdì má dì mí. Ẹni ọba dì ní èèmọ̀ tí ń ṣe. Ẹni ọba dì ní òmò tí ń ṣe. Èdì ló mọ̀bùkọ tí ń fi ń báyẹ̀ sùn. Èdì ló mọ̀bùkọ tí ń fi ń báyẹ̀ sùn. Àwọn múra bí alájà èyí náà máa ń gbé táǹkù. Alájà ní bá ti ní tèmi. Alájà ní pọ̀pọ̀ olórí ni alájà ẹ là ń sọ fún yín ẹ rò pé tẹ́gbí wúwo. Bàbá yìí lẹ́ni ká sọ ó ti ẹ̀yìn ara lé bàbá ló ń sọ wọ́n ní máa sọ tẹ̀lé àwọn ní o. Èdì tó mọ̀bùkọ tó báyẹ̀ sùn Elédùà mọ́jọ bá wa mọ́jọ bọ́mọ wa ṣiṣẹ́ mọ́jọ bá wa ẹni ṣiṣẹ́ ṣe bá ẹni tí ó yẹ kó bú ní ọmọ bú ráwọn tó ń bú àwọn olórí tí wọ́n ń bú olórí ẹni Ọlọ́run gbé kalẹ̀ ẹni àpọ́nlé ẹni ọ̀wọ̀ baálé ilé kan jọ́ téèyàn bá ti di baálé ilé
ó ti dẹni ọ̀wọ̀ lọ́dọ̀ bàbá ẹ̀ níjọ́ tọ́mọ bẹ́ẹ̀ dàgbà tó fọ́kọ tó wọlé ọkọ ọmọ alálùbáríkà ó ti dèwọ̀ lọ́dọ̀ òbí ẹ̀ níjọ́ tọ́mọ bẹ́ẹ̀ ti lè fẹ́yàwó sílé ó ti dèwọ̀ lọ́dọ̀ òbí ẹ̀ ó ti dèèyàn pàtàkì làwọn kan wọ́n ń bú gómìnà wọ́n ń bú pírẹsidẹ́ǹtì ẹ̀ mọ̀ bọ́wọ́ ń bẹ lára wọn wọ́n lọ tọ́jú gbogbo wọn àwọn tí wọ́n tọ́jú pọ̀ ní Nàìjíríà ó wà lágbàńlá ayé náà ẹni ọwọ́ bá wà lára ẹ̀ kò ní mọ tó ń ṣe ẹni ọwọ́ bá wà lára ẹ̀ kò ní mọ tó ń sọ wọ́n mọ̀ sọ ayọ́ mọ̀ sọ bí ọwọ́ tó ń bọ́ méje tí fi ń tọ̀ sílé ọwọ́ tí ń bá gbàlagbà tí fi ń bú ọmọ ọwọ́ tí ń bẹ lára méje tí fi ń bú àgbàlagbà ọwọ́ tí ń bẹ lọ́wọ́ àgbàlagbà tí fi ń sọ tí mu tí mú àmupara ọwọ́ tí ń bẹ lára ìyàwó tí fi ń bú ọkọ inú ilé rẹ̀ ọwọ́ tí ń bẹ lára ìyàwó ilé tí fi ń bú ìyàkọ ọwọ́ tí ń bẹ lára ìyàwó ilé tí fi ń bú bàbá ọkọ ẹ̀ ọwọ́ tí ń bẹ lára ọkọ ìyàwó tí ń bú yàláyà ìyàwó ń bẹ níbi téèyàn máa fi ń lajú ìyá tó bí ìyàwó èèyàn ìyá èèyàn ni gbogbo ẹ̀dá tí ń bá bú ìyá ẹ̀ ẹni tí ó bá lè bú ìyá ẹ̀ kò ní bú ìyá ìyàwó ẹ̀ ó dijọ́ mẹ́jọ á sọ̀rọ̀ ọwọ́ ní fa gbogbo ẹ̀. ọwọ́ ní fa gbogbo tí ọ̀nà bá dí gbogbo. kọ́nà mọ́ là kọ́nà mọ́ jẹ kéèyàn mọ́ jírí jẹ kọ́ mọ́ rí mu ọwọ́ ní bẹ lára ẹ̀ kéèyàn mọ́ hùwàkíwà ọwọ́ ní bẹ lára ẹ̀ ńlọ lóyìnbó ní mú ẹlòmíì mú oko Amẹ́ríkà ju ko Nàìjíríà lọ. oko ààbò tó lọ́nà odò oko wa lọ́nà àpọ́nlọ́. kí Elédùà kó má jẹ́ kí ọwọ́ wà lára wa àwọn tọ́wọ́ bá dẹ̀ ti wà lára wọn tí ẹ bá ti ń rí gbogbo àwọn àmì tí bàbá kà lẹ̀ yìí kò ti mọ̀ pé ọ̀hún ti ní bá nìyẹn ọwọ́ ti wà lára ẹ nìyẹn kó má dúró kó má wò kó má sùn bí orin kan ni ó ní ẹni tí ò bá sùn òun ló máa ṣe kí ni ló máa sùn tó bá ti ṣàkíyèsí gbogbo àwọn àmì tí wọ́n ti kà lẹ̀ yìí múra kó máa bọ̀ lọ́dọ̀ bàbá àlùbáríkà bàbá wẹ̀bí dànù tó wà ní gbódú ní Ìjẹ̀dẹ̀ Road ibikíbi tí wọ́n bá ti ń bọ̀ tó bá ti dé Kòròdú garage kó wọ mọ́tò tó lọ sí Ìjẹ̀dẹ̀ Road bọ́lẹ̀ ní gbódú junction béèrè bàbá àlùbáríkà wẹ̀bí dànù àbí kó pe nọ́mbà yìí 08023829492 08023829492 bàbá ẹ bá mi gbàdúrà fún gbogbo àwọn Elédùà ọwọ́ òṣìṣẹ́ tí ń bẹ lára òbúkọ tó fi lọ báyẹ̀ sùn Ọlọ́run irú ọwọ́ ibi bẹ́ẹ̀ mọ́jọ wà lára ọmọ wa o mọ́jọ wà lára àwa náà o mọ́jọ ọmọ wo ṣìṣe o ọmọ tí ń bú yẹ ọwọ́ bu lọ́wọ́ lára ẹ̀ irú ọwọ́ bẹ́ẹ̀ mú kó lára ọmọ wa Ọlọ́run àwa ká ọwọ́ kúrò lára ọmọ ni àká ọwọ́ kúrò lọ́wọ́ àgbàlagbà ni wọ́n fi ráwọn àgbàlagbà kò síbi téèyàn wà tá ìkọ́wọ́ bí kúrò lára ẹ̀ tá gbé lodò tá káwọ́ bí kúrò lára ẹ̀ tá pẹ̀lẹ́dẹ̀ ṣe bí wọ́n pẹ̀lẹ́dẹ̀ èèyàn lójú oorun ní fi dáhùn èjì sáyé mọ́ ẹlẹ́dàá wa wọn ò ní pè wá ní pé ibi wọn ò ní pè wá ní pé ìkà àárà ànúgbà ẹni tí ó pè wá síbi owó tí ó pè wá síbi ọlà Elédùà jẹ́ ká pè é léni o ọ̀nà òsì kọ́nà ńlá fún wa. ẹ̀yin aráalé ó dìgbà ó tún dìjọ́ mẹ́jọ ire o. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel, subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.